Òní ni ọjọ́ Ajé, ọjọ́ 28 nínú oṣù keje ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí, ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run, eléyìí tí àtẹ̀wọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tòní ni òní rẹ. Àkọ́sórí wa wà nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 15, eléyìí tí ó kà báyìí pé nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kì í ṣe bí àwọn aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Bíbélì kà wà nínú ìwé Genesis orí 25 ẹsẹ̀ 17 títí dé 24. A lè pe òní ní àná ọ̀la. A lè pe òní ní àná ọ̀la gẹ́gẹ́ bí àwọn ìrírí rẹ àná àti ìpinnu ṣe bí òní rẹ. Àwọn ìrírí àti ìpinnu yóò bí ọ̀la rẹ. Nítorí náà o gbọ́dọ̀ kíyèsí bí o ṣe ń gbé ayé rẹ lónìí láti bí ọjọ́ ọ̀la tó dára fún ọ. Éfésù orí 5 ẹsẹ̀ 15 títí dé 16 sọ fún wa pé kí a kíyèsí láti máa rìn ní ìwà pípé, kì í ṣe bí àwọn aláìgbàgbọ́ ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n, kí a sì máa ra ìgbà padà nítorí búburú ni àwọn ọjọ́. Ní ẹsẹ̀ tó tẹ̀lé, Bíbélì sọ fún wa ohun tí ó túmọ̀ sí láti rìn ní ìwà pípé. Nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye ṣùgbọ́n ẹ máa wòye ohun tí ìfẹ́ Olúwa já sí. Láti rìn ní ìwà pípé ni láti rìn nínú ọgbọ́n. Èyí ní láti fi àyè gba ọgbọ́n Ọlọ́run kíkún ọkàn rẹ kí o lè ní òye ìjìnlẹ̀ ohun tí ìfẹ́ Ọlọ́run jẹ́ kí o sì lè ṣe é. Ísọ̀ jẹ́ àpẹẹrẹ ẹnìkan nínú Bíbélì tí kò rìn nínú ọgbọ́n, èyí sì ní ipa lórí ọ̀la rẹ̀ ní ìdàkejì. Ó ní àkọ́bí Ísákì àti Rèbékà ọkùnrin. Gẹ́gẹ́ bí àkọ́bí, ó lẹ́tọ̀ọ́ sí ìre bàbá rẹ̀. Ọjọ́ ọ̀la rẹ̀ dára, àfi ìgbà tó di ọjọ́ kan nígbà tí ó lọ sí inú ìgbẹ́ láti ṣọdẹ ẹran. Ó padà dé pẹ̀lú ebi, ó sì bá àbúrò rẹ̀ Jákọ́bù tó ń se oúnjẹ. Ísọ̀ fààyè gba ibi tó ń pa láti dojú ọpọlọ rẹ̀ délẹ̀, ó sì gbà sí Jákọ́bù lẹ́nu láti ta ogún ìbí rẹ̀ fún abọ́ ìpẹ̀tẹ̀ kan. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú Bíbélì ká tòní, kò mọ̀ pé ogún ìbí tó tà ní ìtàkùtà ní í ṣe pẹ̀lú ìbùkún tí ó ń dúró dè ní ọjọ́ iwájú. Nítorí ó gan ogún ìbí rẹ̀, ìbùkún náà sá fún un. Ó gbọ́dọ̀ gbé ayé ní ọ̀nà tó jẹ́ pé o kò ní jẹ ọ̀la rẹ lónìí. Má ṣe dàbí Ísọ̀, ẹni tí kò lè ríran ju ohun tó nílò ní ẹsẹ̀kẹsẹ̀, tó sì jẹ́ kí ebi ìgbà díẹ̀ mú un pàdánù ìbùkún ayérayé. Ẹlòmíràn tí kò rìn nínú ọgbọ́n tó sì jẹ́ kí ìwà òmùgọ̀ rẹ̀ ba ọjọ́ ọ̀la rẹ̀ jẹ́ ni Rúbẹ́nì. Rúbẹ́nì ni àkọ́bí Jákọ́bù. Gẹ́gẹ́ bí àkọ́bí, ó ní gbogbo ẹ̀tọ́ láti jogún ìbùkún náà. Ẹ̀wẹ̀, ó jẹ́ aláìgbọ́n. Ó bá àlè bàbá rẹ̀ sùn. Ó jẹ́ kí ìfẹ́kúfẹ̀ẹ́ ìgbà díẹ̀ mú òun àti ìrandíran rẹ̀ pàdánù ìbùkún ńlá tí ìbájogún. Nígbà tí bàbá rẹ̀ fẹ́ kú, dípò kí ó gba èrè, òun àti àwọn ìran rẹ̀ jogún ègún. Olùfẹ́, yàn láti rìn nínú ọgbọ́n nípa gbígbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run díjúdíjú nígbà gbogbo, kí ìwọ àti àwọn ọmọ rẹ lè ká èso rere ní ọjọ́ ọ̀la. Kókó ọ̀rọ̀: àwọn ìwà rẹ lónìí yóò sọ àbájáde ayé rẹ àti ti àwọn ìran rẹ lọ́la. Gbé pẹ̀lú ọgbọ́n.